سبحانك يا الله سبحانك يا أنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله سبحانك يا ẹ jẹ́ ká tọ́jú àwọn àfáà báwọn àṣẹ láwọn àfáà lọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ ni àwọn tọ̀hún náà láwọn pásítọ̀ ẹ jẹ́ àfi wọ́n síra wọn sóṣe déédé tí gbádùn tí pásítọ̀ ń gbádùn lọ́dọ̀ àwọn kírísítẹ́nì làwọn àfáà ẹ̀gbẹ́ gbádùn ilé gidi ni wọ́n fún mọ́tò gidi ni wọ́n fún àwọn náà wàá sanwó sukú ọmọ rẹ̀ oúnjẹ tó fẹ́ di àwọn ni wọ́n ní aláwàǹsì àwọn ni wọ́n ní máa bẹ̀rẹ̀ àmà nàìjíríà bí wọ́n bá gbà fún àṣìṣe bí wọ́n bá fún un ní owó oṣù parí nàìjíríà èlé wọn máa fún wọn ní lóṣù 5,000 àbí 2,500. 2,500 odidi àfa tó ní dìgírì lọ́wọ́ omi ìkẹ́kọ̀ọ́ nínú àwọn tá a bí yìí o bí yìí wà lọ́wọ́ ẹ̀ ẹ̀mí yìí wà lọ́wọ́ mẹ́rin dọ́kítọ̀ nígbà tí mi kà sí kama àwọn àkàkọ́ jọ wọn láwọn kọ́mítì táwọn tún lọ lọ́wọ́ bá ṣe wọ́n wá ń di owó ọlọ́run yẹ kú jẹ nínú àdáwò sílámù nù àdáwò ayé nù. èyí táwa fi kóra jọ bó ti sọ́dọ̀ ní wọn náà ní prógámù ní sílámù quantity ọ̀tọ̀ quality ọ̀tọ̀ quantity ni pé èrò pọ̀ ní sílámù gan ọmọ ilẹ̀ ẹgbẹ́ tó ti wù ní àtúndà mi ilẹ̀ lọ́la yóò kù àmọ́ àti quality. èrò lọ́pọ̀ ọ̀rá fẹ́ sí èèyàn ní ìsìlámù àtàwọn pọ̀ pípọ̀ yẹn bó ní bí wá lọ ọsọ lọ́sàn-án ànápọ̀ òun ní bí wá sí wọn nígbà tí nǹkan pọ̀ bá yẹ kọ́ dáa ni àdúrà náà lè kọ́ máa bàjẹ́ níjọ́ tẹ́gbẹ́ mọ́lẹ́nu kan ìsìlámù lójútì onítẹ́gbẹ́ wa pọ̀ yìí ní ìsìlá àtẹ́ máa yẹ ẹjẹ́ tó ti pọ̀ mọ́ ìsìlámù wa pín yẹlẹyẹlẹ àwa tẹ́lẹ̀ nǹkan kan ní ìsìlámù mọ́lẹ́ yọ ọ̀tẹ̀ ètò sí islam wa fẹ́ ẹgbẹ́ islam wa fẹ́ di club ọfẹ kò lẹbi Ọlọ́run ẹgbẹ́ islam wa fẹ́ di politics pé ẹgbẹ́ tẹ́lẹ̀ yìí ni ẹgbẹ́ tẹ́lẹ̀ yìí ni ẹgbẹ́ tẹ́lẹ̀ yìí ni islam wọ fẹ́ràn níbẹ̀ mọ́ gbogbo àwọn tá a gé lẹ́sìn tá a gbé sì dání ẹgbẹ́ ànábì wá ránu tó wáyé pé bá ànábì ṣe ṣe kà ṣe àìdí mùmíní gbogbo àwọn afá tá a lajú sí ànábì tọ́tí bá ìnábì ṣe ká ṣe àìdí mùmíní gbogbo àwọn olówó tó àjọ lówó ní ẹ̀sìn tọ́já sí pé àwọn táwọn bá ìnábì lọ ẹgbẹ́ àwọn Usmanu ẹgbẹ́ aláwọ̀ tá a dà hánẹ́wò àwọn Abrahamu dùnà áwòfì ẹ̀sìn àkọ́kọ́ lọ́dọ̀ tiwọn kó tó kàn gbèsè ayé wọn lónìí lọ́dọ̀ tiwa gbèsè ayé tiwa lọ́kọ́ kàn kó tó kẹ́sìn wọn bàtà bá lè ṣe fẹ́sìn ni torí kí lọ́dọ̀ fi fọ́ lówó ọ̀ràn ti jọ́sìn lónìí sọfọlọ èrò lọsọpọ náfọlọ ń bẹ ó yẹ ẹgbẹ ní amanu tẹkúlá wàlìkànzú. nàbùsọ máa bá dàmà jílẹ̀ dàdí wà tẹkúlá iná àgàbí rọ̀bì máa tà mọ́lúdà. irú àwọn Usman tá a bá tíra ìkájọ wọn àti ìdí mùmíní àbí ká jọ wọn la tó lè rọnyàn lọ. tọ́ba
lẹ́jọ́ àwọn wọ̀nyí tá a kóra jọ tá a ṣọ̀kan tá a jẹ́kẹ́ ni wọ́n ṣọ̀kan mùmíní tí wọ́n pè wá lọ díẹ̀ á wá rí erigun mẹ́rin tí bá kóra ní yọ wá ṣiṣẹ́ erigun mẹ́rin ni wọ́n ẹni bá pé sí lọ́dọ̀ ní wọ́n jẹ́ mùmíní kí wá lè erigun mẹ́rin náà. màlìkù lẹ́mí fún tẹ́lì kàlìkìtà fún lẹ́mí bá fi ìhùdàlílmọ́tàkì. ó ní erigun àkọ́kọ́. alimọ́tàkìnà. المتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين المتقين àwọn olùbẹ̀rù Ọlọ́run àwọn المتقين sífà Sayyidina Abubakar. Abubakar mani atọ. àmọ́ mani atọ wà tàkọ́. ọ̀rẹ́ ni mo bá tú ìwọ tí mo fún mi náà wá tàkọ́. ọwọ́ àfìmọ̀ rẹ o fi bẹ̀rù Ọlọ́run. àmọ́ mani atọ wà tàkọ́. ẹni mo fún lówó wá tàkọ́ o fowó bẹ̀rù Ọlọ́run. àmọ́ mani atọ wà tàkọ́. ẹni mo fún lọ́mọ tó bá bẹ̀rù Ọlọ́run pẹ̀lú ọmọ tó darí ẹ̀ sọ́nà tó lọ. àmọ́ mani atọ wà tàkọ́. ẹni mo fún lọ́lá tí ọ̀wájọ́ ló gùn ọgbà pé lọ́wọ́ ọba wọn lọ́lá èmi mo lè gbà èmi yìí fún yàn ọwọ́ àfọlá òun náà ṣe tèmi Ọlọ́run ọbẹ̀rẹ̀ Ọlọ́run pẹ̀lú ọlá. wà sọ́dá kọ́bí ni ó sì náà. ọlọ́mọdé ó ti sòótọ́ pẹ̀lú pàríkọ̀rí ẹ̀. rasanu yà ṣe olèlè yóò ṣe á. ọlọ́run ní ìṣòro tẹ́lẹ̀ yóò ṣe ìṣòro fúfú yẹn ni ọba Ọlọ́run lẹ́jọ́ àtẹ́bẹ̀rẹ̀ Ọlọ́run ọba òun làkọ́kọ́ lé mú mi. الذين يؤمنون بالغيب. ọlọ́dẹ́rẹ́ kejì yóò nínú nàbẹ̀rẹ̀ dọ́ọ̀bí àwọn tí wọ́n gba kọ̀kọ̀ bọ́ tí wọ́n rí bí Sayyidina Umar wọ́n rí kọ̀kọ̀. ويقيمون الصلاة. erigun kejì nu kó o tó lè jẹ́ mùmínì ó bẹ̀rù Ọlọ́run kó o tó lè jẹ́ mùmínì ó nígbàgbọ́ Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ويقيمون الصلاة àwọn tí wọ́n wá mọ̀ mú kí wọ́n kírun ọ̀sán wọ́n kírun òru bí a bá káyé náà tí wọ́n ká lásàrì tí wọ́n tún wọ́n gárì tí wọ́n kì í já tí wọ́n fi látàṣùbà bẹ́ẹ̀ tó bá tún di lórí gbogbo yẹn bá sùn tán wọ́n kì í dáhùn yẹn ni wọ́n fi lágbájá ń kírun ọwọ́ àkùnrin tẹ́ni kò ní rí wọn mọ́ tó o pé ọlọ́wọ́ ọba nìkan lọ́fẹ́ rí wọn bí Sayyidina Usman wọn ní dìde lóru yóò wá kísáàbù wí tìrí Al-Qur'an nìkan ní òfìkì rákà àkọ́kọ́ yóò fògùn Yísùkì rákà kejì àfògùn Yísùkì látẹ̀kẹ̀ta afogun yisuki àrùbáni kan ní fi kí sáfùrìtì yóò kì í sáyì lálẹ́ yóò wà lọ sáfùrìtì bí lára tó bá dòru tí o sẹ́nìkan bẹ̀ mọ́ òṣùwọ̀n náà wà níbi àwa kí bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa ń kí ẹni bá máa ń kí bẹ́ẹ̀ tó kírun bẹ́ẹ̀ ọbẹ̀ rọ ọdún ó nígbàgbọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta ni kò kírun bí Usmanu. من هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر ndé bá ọba sí mbẹ ma tó kémi àti Usmanu mi Ọlọ́run tó mọ dá Usmanu yìí máa ń dẹ̀ nǹkan o. àmàlí wa kọ́ ni tún ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ ṣàjìdá wa kọ́ ìmọ̀. Ọlọ́run jẹ́ ń sọ̀rọ̀ ẹrú kan fún ọ ọ̀ọ́dí tó ń. ana alẹ́ ṣàjìdá ẹni tó wa gbé kọ́ ẹ̀mí ló ìmọ̀. ó gbé ara rẹ̀ gun èmi Ọlọ́run nígbà gbogbo ẹ̀dá sùn lórí ẹni tí wọ́n hàn án. ṣàjìdá wa kọ́ ìmọ̀. sàjídẹ̀ ọkọ̀ ìmọ̀. kò sí tọ́jà lọ́wọ́ wí bẹ́ẹ̀ Usmanu yẹn kájú ní ọ̀ká forí kan rẹ̀ gbogbo ẹ̀dá tó bá mọ̀ ọ́n kí láyé má kájú bí forí kan rẹ̀ àìkájú sàjídẹ̀ ọkọ̀ ìmọ̀. wàkọ̀ àyìnbá kéésì kájú lórí ìdúró bẹ́ẹ̀ ló ń bá kírun ẹ̀yìn apami fati ọmọ wa jó lẹ́nu sálámà ni níwájú ta ni níwájú Ọlọ́run náà nùfà. Usman tó kírun bẹ́ẹ̀. yahsaru al-akhirata. ọlọ́run ni mo tún sẹ́rẹ̀ wò
mo wò ó pé wáyé yóò béèrè kankan ni ọlọ́ọ̀ni tí ń béèrè lára kíámà. ويرجو رحمة ربه. aláni tẹ́rù yìí béèrè yìí kí àwọn ọlọ́ọ̀ni béèrè kò béèrè kankan. وهل يستوي ọlọ́ọ̀ni ìjọ àti fi wọ́n wé. الذين يعلمون والذين لا يعلمون. ẹni ọmọ àtẹni tí ọmọ ọlọ́ọ̀ni jẹ́ wọ́n jọra wọn bí o. إنما يتذكر أولو الألباب. ọlọ́run náà ká ìní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run tó onígbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹta òun nìrun ọwọ́ akẹ́ ẹlẹ́ẹ̀kẹrin. ومما رزقناهم ينفقون. ọlọ́run náà tí wọ́n mú owó ná ọlọ́run ò ní owó kò mbẹ́ àánú ẹ̀sìn mi torí ẹ̀sìn yìí náà ní kọ̀ọ̀kan owó ó sì dọ́mọ náà. ọwọ́ àwọn owó lọ síbi tí ò sọ lọ́hùn anabi ló wí bẹ́ẹ̀ lọ́wọ́ aláṣà anabi ní bọ́lá ọba tètè yọjú sí yọ wọn mọ̀ fún wa mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí kì í ta léèyàn kéèyàn máa wá sọ fọlọ́n pé ńgbọ̀ bá yọ náà ní má jọ jẹ́gbà tó bá yọ lọ́hùn wọ́n ní ọjọ́ yọ ọlọ́wọ́ ọ̀ma kankan láì dá o ọ̀ma torí ọlọ́wọ́ ọ̀ma rọ̀ ọ̀mọ̀sán ọ̀malé àtàrọ̀ àtàlẹ́ àtọ̀sán lọ́dọ̀ ọlọ́wọ́ kan náà ni. ìwọ ni wọ́n wá máa pààrọ̀ lọ wà yí kiri yẹ àárọ̀ lọ yí ọ sọ́ba ti dọ̀sán ó ti létí sọ́ba dalẹ́ ó yíwọ́ àárọ̀ kiri ìdá bọ́ba dọ̀sán ó létí nu ètí ìbàdí àmọ́ sọ́ba dalẹ́ ó ti yíwọ́ ìwọ tó wá máa rọ̀ tó ọmọ̀sán tó ọmalẹ́ ló pè é pé ẹ dákun ọjọ́ lọ tó bá rí pé ẹnu rẹ ọ̀tọ́dọ̀ ọlọ́run wá pé àwọn tí wọ́n ní wọ́n ti láì lọ́dọ̀ direct line àwọn kan ní bọ́bá gbogbo àwọn tí wọ́n ń ṣèlú òun lé àwọn gọ́fúnà àwọn pírẹ́sidẹ́ǹtì wọn máa rú jàmbá àwọn sí nàìjíríà yìí màlúù yín bí bí ìbájá pé ó ní bó ti rí wọn ní fún direct line ẹnìkan lọ́ọ́ máa pè bọ́bá wo lè jíṣẹ́ bọ́bá wo lè má jíṣẹ́ bẹ́ẹ̀ náà ni tó ọba gẹ̀ẹ́tì àwọn tó ní direct line ọlọ́run bọ́bá ti ń ṣàdúrà àwọn àmàlẹ́kà ni wọ́n máa rí sí fún ẹ bàbá aráyè rẹ jíṣẹ́ fọlọ́run wọ́n sì wọ́n apá nípa aráyè jíṣẹ́ rẹ fọlọ́run wọ́n sì lè bẹ́ẹ̀ jíṣẹ́ rẹ fọlọ́run kọ́ má ti kàn án sọ ọmọ bí wọ́n ti máa ń kó fáìlì lẹ́ra wọn lọ́fíìsì tẹ́lẹ̀ máa fún wọn lówó bọ̀ nígbà ẹ̀ bá ń yọ tèmi sókè bẹ́ẹ̀ náà fáìlì náà pọ̀ lọ́fíìsì ọlọ́run. ọba kẹlòmíì lọ́dún yìí ní ìsìnwáyà tẹlifí lọ́dún tí ń bọ̀ ẹbí ọdún máa ń rẹ̀ mí ọdún mẹ́wàá yóò dáhùn kí ẹbí ò ní dáhùn nígbà tó bá tó dọ́dọ̀ rẹ̀ ni. àbọ̀ tó bá máa direct line àbáwọn tó máa tó súnmọ́ wọn àwọn wàá bọ̀ tẹ́ direct line yẹn tí a bá tẹ̀ tóríngì ọ̀dọ̀ ọlọ́run ní tí dún ẹ̀dá kan kí ó rìsífù èyí wọn ọlọ́run fúnra ẹ̀ ní ó rìsífù ẹ̀ tó bá mú ọlọ́run píìkì ẹ̀ tó bá gbé kí ló dé tí ò sí bẹ́ẹ̀ sí ṣe wà ní àyíṣà. tó bá dìnnà báyìí ọgbọdọ wọn ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ solution gbọ́dọ̀ ní etí direct line wọn ní bí kéèyàn bí àfa aládùúgbà ọba ara fa kan àbúrò àti ọba tó àgbà fún kílẹ̀ wà lọ́dọ̀ àwọn afa wọn náà jù kọ́ sàdúrà fún ara rẹ ẹnu rẹ ọ̀dọ́dọ̀ lọ́wọ́ ọ máa fi kún ìtàn bá ń bọ́ sí i má bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ara rẹ jẹ èyí wòye sọ ọ́fíìsì rẹ wọ́n máa fi kú yìí táwọn àfa ń bá bọ́ sí i tó bá yà fún àkàntọ́ sọ bẹ́ẹ̀ kábọ̀ lè bá gbọ́ pé ń sọ̀rọ̀ fún wa á sì tẹ̀lé nǹkan méjì ọ̀sẹ̀ lẹ̀ níjọ́ tó bá bí wọn kọ́ má pàpà kankan wá di súná kọ́ sọ ọ́ ló kọ́ fún rẹ̀ nítorí wọn pàpà ní ìwà di súná àlùbáríkà lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì yóò wá sọ àsọtẹ́lẹ̀ pé níjọ́ tó ń bá kú o ẹnìkan kọ́ má dé bẹ́ẹ̀ òun lọ́wọ́ wẹ̀ra òun lọ́wọ́ wà á wéra àwọn lásọ owó kírun síra àwòdà owó gbéra àwọn sínú kòtò owó sẹtẹlì kínú kódà wọn wọn bẹ sáré ìgbà wọn láti ká pé sọ̀rọ̀. gbogbo ìgbà tí o bá ti pásítù
kórì yìí ṣe a ní tágbà lọ́dọ̀ àfa tó ọ́fíìsì tọ́lọ̀ ń kọ́ àwọn sí mi má sì jọ yìn àfa tó bá sọ fún ọ yí pé ẹ bá ṣàdúrà ní ìpẹ́ran wọ́n pẹ́ran kí mo rí fún yín wọ́n pẹ́ran ọlọ́ọ̀ni kà nẹ́bí ò pẹ́ran níjọ́ tí bàmú jẹ́ dójú ẹ̀ parí bà nẹ́bí nù tí ọmọ mi tí ó gbà mọ́ ọlọ́ọ̀ni iná àpáyiná ká ọlọ́ọ̀ni dúkìá tọ́pọ̀ ní àmọ́ kèéfì bá nẹ́bí sọ̀rọ̀ débẹ̀ o ọba yọ sí lórí ìgbà kí la lè ṣe o àtàyiná kàlẹ́ kọ́sà. àtàyiná kàlẹ́ kọ́sà. ọlọ́ọ̀ni alikọsara mo bọ àwọn kan ní àlìjáná kan ní jẹbẹ sáàlìjáná mi. àwọn tó ń sè kàtó ní kíni omi alikọsara sọmi ni. أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر اسمع من تفرح بالهادي وتلو على منشرة في أنصر المولى تفرح وكراك أولى الله الأكبر إنا أعطيناك. tó o ma bó ṣe bí mi sọ́ọ̀lì lè rọ bíkà sọ́ọ̀lì àtàwọn gẹ́gẹ́ àdùá. ọlọ́run kọjá sí ìdìbò lọ sàdúrà. lọ wí nǹkan sọ́ọ̀lì lè rọ bíkà wá ní àtọ́ bá wí tí mo fún ọ̀hún tán wà ní àárí wà pẹ̀ràn. nínú ṣàlàyé wàlẹ̀ àgùtà. ọlọ́run nílẹ̀ kan náà ló rí i pé gbogbo tọ́jú kẹ̀tì ẹrù àwọn ọ̀tá rẹ̀ ó rẹ̀ yìn wọn ìran ọ̀tá kan náà lò sí ọ̀tá ni ọ̀tá rẹ̀ ni wọ́n bá bọ̀ ọ̀dà ọ̀pọ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n bọ̀ bẹ́ẹ̀ lọ́hùn àwọn àfa níbi náà lọ́pọ̀ àyìn tí wọ́n bọ̀ bẹ́ẹ̀ lọ́hùn kò lè ṣe tó ẹ̀ wọ́n bá pè wọ́n tí wọ́n ṣe tán ọ̀pọ̀ ẹran nínú àṣàyàn ẹ̀ka wọ́n dàbí ọ̀rẹ́ yẹ báyìí sàkání ń bọ ọjà ọ̀sàdúà àkùránì ni nítorí pé ìpìlẹ̀ ẹran kápẹ́ ẹran ṣàdúrà wọ́n fẹ́ ẹran ṣe kápsúlì fìdá ni anabi Ibrahim ló fi ṣe kápsúlì fìdá ó fi já Ismail àgbà lọ́dọ̀ Ọlọ́run ọmọ tá a tètè wá ọmọ tá a tètè rí tá a wá wọn lòun tá a sọ ọ̀hún tá a wá ìbọ̀wọ̀ Olúwa ló lè mú ayé wọn. ọ̀bọ̀ Olúwa ló lè mú ayé òun tá a sọ ọ̀nà táwọn wá. àṣọ máa sì wà. ìbọ̀wọ̀ Olúwa ló lè mú ayé ọ̀bọ̀ náà ló lè mú ayé. if'al ma tu'maru satajiduni insha Allah minas sabirin. وبشرناه إسحاق نبيا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين وبشرناه إسحاق بإسحاق نبيا من الصالحين وتركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وسلم لنفسه مبين. anabi Ibrahim alayhi salam. òun ni wọ́n mọ ń wá Ismail kò wá rí gbogbo tí a fi bẹ̀rẹ̀ ọ̀hún ló bẹ̀rẹ̀ ọ̀hún àmọ́ náà lọ́jọ́ ọ̀pẹ́
orin ní o. sáìbù ìlà bí fàyàbí. wọ́n máa fẹ́ ìbéèrè nu pèsè kẹ́sì máa wò náà nìyí ní sáìbù ọ̀dọ̀ ìyá ti ń lọ ọba ọkọ̀ òun ti ṣe tán. fàyàbí. sáyàdí nítorí sáìbù ọfẹ ìyá ti ń lọ ọba ọfẹ ìyá ti ọjà mi lóhùn òkú òun ti dé òṣùpọ̀lọ̀ fún rẹ ti ṣe tán. rọ́bì wọlọ́hún. àbùlí mina sọ́ọ̀lì náà. ìgbà tó wá dójú bẹ́ẹ̀ nítorí dójú ìgbà tí ìyá pe ọlọ́run wọ́n máa ń sọ yí pé ìdárúkọ ọlọ́run yàtọ̀ fàdúrà a máa ń ṣàdúrà a máa ṣe é náà ni ọlọ́run ò sì gbà àmàdàrúkọ ọlọ́run èé pẹ́ ó pé tó lẹ́ẹ̀kan náà ni tó o bá ti pè é yóò sọ tí máa ṣe ilẹ̀ náà ni pé kí ló dé ó ti dé bá a fẹ́ kẹ́ yanjú ẹ̀ ní ìsinmi yóò sì yanjú ẹ̀ yóò tún máa lọ sí tí máa ṣe lọ. ọlọ́run ní kí ewa ti gbogbo èèyàn ló lè pè mí lẹ́yìn ṣé dáhùn àmọ́ láwọn kan mo fi kọ́ àwọn kan àwọn ẹni ẹ̀sà àwọn nù ọwọ́ àfọ àwọn kan kún wọn àwọn tó fi kún wọn ó dára kọ́kọ́ mẹ̀lẹ́ ní àbùsí gbogbo bíkíbi tó bá wà tó bá ní ọlọ́run o òun ò nídìí kókó kọ̀ọ̀kan ọlọ́run ní kí ló dé tó bá ní kí ló dé wá ní májèlú bí. fàǹtẹ̀sí àní màjìlógún fàǹtẹ̀sí àní màjìlógún fàǹtẹ̀sí àní màjìlógún fàǹtẹ̀sí. ẹni ara ní alábòsí pọ̀ ẹni àbòsí tó wà pé wọn lè kí ẹ náà fi ọlọ́run wọn bò mí sí wọn ní sè ọlọ́run ni mo ti dé kí lọ́ọ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ lẹni ara ní tó ti ní lójú ẹ̀ tó wà pé ọlọ́run lẹ́ẹ̀kan náà ọlọ́run ni mo dé bẹ́ẹ̀ ni àdúrà tó lólùfẹ́ méjì bá ṣe fúnra wọn àbá àdúrà tí òǹbí bá ṣe fọ́mẹ̀ àwọn àdúrà tó lọ́wọ́ yìí ṣe sùúrù kó tó gbà á nù. ṣé ta rọ̀ lù bẹ́ẹ̀ ọwọ́ àti wọ́n lọ onírọ̀. olùwọ́ náà ọba mi yẹ̀yẹ́ dé. àbùlí mina sọ́ọ̀lì náà. wá ní wàhábù fún mi wàhábù lo wàhábù rẹ ọlọ́run ọrẹ ǹta rẹ ọlọ́run làtífù ọ̀tọ̀ ni wàhábù ọ̀tọ̀ ni rasaku ọ̀tọ̀ ni fatawu ọ̀tọ̀ ni àmọ́ wàhábù ìgbà fẹ́ wínú kò sílẹ̀ àwa fẹ́ wín ẹni tí wòye bá lówó nùnà rẹ̀ tó wá lọ́dọ̀ àwọn àfa pé ìfowó wọ́n wá bí léèrè pé ìran yín lówó rí ẹnu òní nínú wa ok ìwọ́fẹ́ wọ́n wà ní wàhábù àbẹ́ni wọ́n lówó nùnà wọn rí tí wọ́n ti kí ọlá kújọ́ mẹ́ta tó wá dé wọ́n dà wọ́n nínú náà àbójútọ́jọ́ mẹ́ta wọ́n wà ní làtífù pé oṣù tó sígbà mú àbí tíjú omi. wọ́n gbàgbé wọn ní ìdílé òní. kì í ṣe àjàpọ̀. kì í ṣe àjàpọ̀. ẹni wọ́n ní owó tí ṣubú tí dìde ó bá ti gbà kan yóò ní báyìí gbà kan tó di wíjì báyìí gbà kan á ní wà ní ẹ̀rọ rasaku fún báyìí rasaku bá a lò. yóò dúró lọ́wọ́ ẹ̀. ẹni tá a ti parí kádàrá rẹ̀ pé tí o kò láyé rúfìyàtò àtìlámù wájà fọ́tù sí. pé òsì ni ọba kú o tó bá lọ́dọ̀ àwọn àfa àwọn ní ẹnu fàtàwù fún íńtẹ́fẹ́fù ló lé. ìntẹ́sítẹ́pì hó bàbáàdì jẹ́ àkùrọ̀ lè fàtí wò. òun wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìtẹ́wì ni. àbúlé wọ́n ní bọ́lá òun mú ni. àbúlé mi náà fàlẹ́ ní àwọn tó tọ́jú sílẹ̀ àwọn àsìlẹ̀ wọn nínú wọn. bàbá ìṣòrí náà òbí kò láàrin àní. ọlọ́run ní lè rí ìsàwọn fabazari náà òbí kò láàrin. ọlọ́run ní mo bá fún un ní tó dùn rí mo dùnú pẹ̀lú tó dùn rí ìgùnláàmì. Halimi. Halimi tó sì ní sùúrù bí àfàdàmù. bàbá ìṣòrí náà òbí kò láàrin àní. Falamma òun ni súnmẹ́lá náà jáde rí
ọmọ túmọ̀ rẹ̀ ni ọlọ́run gbẹ́gẹ̀ mi ni wọ́n pè Ismaila ọlọ́run gbẹ́gẹ̀ mi. Ismaila yìí ni gbọ́ ọgbọ́n tá a ní láti jọ yìí ọmọ tá a jàjà rí ọmọ tí wọ́n jàjà rí ọlọ́run ni wọ́n wá jàjà rí tán ni wọ́n lọ bẹ́ẹ̀. lamma balaga ma'u sa'i. ọwọ́ àtọ́ ọmọ tí àmúròde ọtọ́ ọmọ tá a darí òde tí ó sáré kì máa yẹ pé bàbá mi káàbọ̀. qala ya bunayya. ọlọ́run ará Ibrahim létí ní pé àmì òní àbúọ́ májí ọ̀rọ̀ ọjọ́ kìíní pé àníta bá ti fún ọ ó tún pa fún wa padà ní àlá tí Ibrahim alá ó wá tún àlá náà dá ọ wá mọ bí ó ṣe ṣe ọba lọ pé Ismail ya bunayya. ó ní wọ́n máa mí o. inni ara bil manami anni asbahuka. ó ní mo rí màmá jùmọ̀ yìí bàbá ń sọ pẹ̀lú omi ojú wọn lára pé mò ń du ọ ani asbawuka mo fọwọ́ sí ọlọ́run mo wá du ọ bí ẹran léyà. fanzuri madha tara. ọlọ́run ẹ bá mi wo tí ṣe láàrin Ismail àti babẹ́. fanzuri madha tara. ọlọ́run ẹ bá mi wo kí ló fẹ́ ṣẹlẹ̀ gbówó gbégbá bẹ́ẹ̀. fanzuri madha tara. ọlọ́run ẹ bá mi wo bọ́rọ̀ sí lọ. qala ya abati. Ismail ni wọn bàbá mi. if'al ma tu'maru. wọ́n ní kí lọ fẹ́ wí ìdí wọn bá kọ́ lásẹ̀ ni ó ṣe olùkọ́ alẹ́ máa tù márùn má pẹ́ májọ pẹ́ tí wọ́n bá kọ́ lásẹ̀ ni ó ṣe. وتجدني إن شاء الله من الصابرين. ó ní bàbá di ẹran kalẹ̀ báyìí ta bá bọ́ bẹ̀rẹ̀ lọ́rùn yóò máa ta wátíwátí ó ní títa wátíwátí tẹ̀ra ta wátíwátí hùn ìní ta bẹ́ẹ̀ tá a ní ọ́fíìsì ọ sọ́tẹ̀ bí mi ní ìrìnà sọ́ọ̀bì nínà nínà sọ́ọ̀bì ọ̀nà bá mi lẹ́ni tó ti ṣe sùúrù pé ni. فلما أسلما وتله للجبين. àlá Ibrahim ọmọ tí ó ṣe mọ́ ọwọ́ mùsùlùmí yìí rà. لما أسلما وتله للجبين. ní wàá mú lọ té ọwọ́ mú délé òkè nígbà tó wàá mú délé òkè mi tó ti fẹ́ pa tó ti fi nǹkan bò ó lójú. وناديناه أن يا إبراهيم. ó mú débi ọ̀nà àdúgbúlẹ̀ kó wá bí ọ̀nà ìlọ́run kan máa du ọ̀rọ̀ ní Ibrahima. wọ́n ti ṣe dákítà wúyà ọlọ́run ní bó ṣe ṣe òun àlátọ́ láti ṣe kò ní ìdíkọ̀ ọ̀fọ̀ bẹ́ sí lọ́rùn. إنا كذلك نجزي المحسنين. ẹgbẹ́ gàdá àdìgẹ́ mẹ́sìn mọ̀sílì gbogbo àwọn aṣèré lẹ́mi ọlọ́run ṣe é ṣe fún wọn tí wọ́n bá ti lè rọ́jú nítorí mi. nígbà tó kù sí àwọn kan. إن هذا لهو البلاء المبين. ọlọ́run nígbà tí mi sọ bá kú iná asẹ́rẹ́ làwọn àgbàlá ń mú bí inú àdánwò tó lé mo fi kọ́ yìí ọ̀jàjà rí ọmọ àbẹ̀bẹ̀ bí ni ọmọ tá a wá ní ọmọ tá a ń wí ni àwa fún ọtán ó wà dìgì ìpamọ́ ní ọ̀dọ́pá iná asẹ́rẹ́ làwọn àgbàlá ń mú bí inú ọba ládàáwò tó tóbi eléyìí tí mo ṣe fún ọ yìí o. wọ́n bá dé iná òbí sí ibú ìní ẹ̀sìn. ọlọ́run ìpàdé ní àwọn ibi tí wọ́n nú. ìsìnkú ìní ẹ̀sìn mi. àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ táì fi ṣeré ìjọba ọmọ ọgbẹ́ sáré gbogbo ọba sunbẹ̀ máa ń kájà gbọdọ̀ sunbẹ̀. àìṣe bẹ́ẹ̀ òkú ní ọkọ̀ bẹ́ẹ̀ èèyàn ni ó di ìtọ́ mú ọtọ́ mú délé òkè ó sì dá àdúgbúlẹ̀ ọfẹ́ lu má dùn mọ́ pàdé náà bí sì bíi àìsìnmi lọ́wọ́ àgbò tó tóbi ọlọ́ọ̀ni ẹ̀fun ẹ̀mẹ̀láyà ẹ̀fà àgbò tó tóbi rọ́pò ọmọ mi ọ̀tá ìbànújẹ́ Ibrahima àtẹ́ni tó bá ní ìwé wọ́n wàtàràkìnà àléyìí fìlẹ̀ àkàrí kìrìnà lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe máa ṣe nu. sàlámù sàlámù àlà Ibrahima ẹ màláíkà ìpàǹkù ẹ bá mi kí Ibrahima pé ọ̀nà àkọ́ máa jẹ́ tiẹ̀. bàbá nìkan jíjí ní mùsùlùmí. ọlọ́run ní gẹ́gẹ́ bá ilé bí Stephen bá ṣe eré mi é jóore gbé. nínú òbí ìbàdínà lè mọ̀ ọmọ ni. ọlọ́run ní wọ́n jẹ́ níbi ọ́ Ibrahima gbé ìbàdínà ní mùmínì náà nínú àwọn ẹrú wa tó nígbàgbọ́ tó pinni tó ní àlùmọ́ọ̀mìnì
bí ẹ bá kọ́ bá ọlọ́run bá gbọ́ kò ní dán ìwò ọwọ́ amú ẹran àgbò ó fi rọ́pò Ismaila àáfẹ́ràn rọ́pò èèyàn ni àbẹ̀rẹ̀ fẹ́ gbọ́ ọ̀fẹ́ràn rọ́pò ẹ̀ bó sì bá ń tẹ̀lé ọ ọ̀fẹ́ràn rọ́pò ẹ̀ bàdàwò bá kàn ọ́ ọ̀fẹ́ràn rọ́pò ẹ̀ àìsè bẹ́ẹ̀ yọ wọlé wá tọ̀ ó pè ní ó wí fún ọ sọ fọlọ́hún dábì lóhùn ó dójú ẹ̀ báyìí ọmọ lórí bí ni láhùn ó lórí níní láhùn ìmọ̀ lórí níní láhùn ọlá lórí níní láhùn gbogbo ntọ́lá jẹ́ sọ̀rọ̀ fún ọ láhùn fọlọ́hún ọlọ́hùn pé ò sí torí ànábì àyíbọ̀ láhùn jọ́ kínní lọ́jà ìsàn yóò débi ètè àti bí èékánná ẹsẹ̀ ló ti bẹ̀rẹ̀ àmọ́gbà tí ọ̀ láhùn ó lọ́ bá òun lára mú ọlọ́ni bàbá sùúrù ẹ̀ kú rọjú sáàmà gbàmọ́ra torí wa náà ni yín lọ díẹ̀díẹ̀ ọgbẹ̀sẹ̀ yín lọ díẹ̀díẹ̀ ọgbẹ̀rúkún yín lọ díẹ̀díẹ̀ ọgbàgbára yín lọ díẹ̀díẹ̀ ọgbọ̀wọ́ ọ̀tún ọgbọ̀wọ́ òsì ara wa sóò jìngbìn ni òun náà tún dákọ̀ ọlọ́run yáya kàyò ọlọ́ni ẹ kú rọjú wa ẹ kú sùúrù yáya kàyò ìmánì yìí pọ̀ àti yóò dáhùn níbo tẹ̀lé àwọn táyì mo rí kankan sọ ma. Ayuba. Ìsìnàdá. Bàbá mi mẹ́sàn-án àdúrà wà lárí àmúra ìdúrí wà lẹ́nu wà láwù wà mísìlẹ̀ àwọn máa wúrẹ́ màtá mi ní ìdìnnà. Rámàtà mi ní ìdìnnà wà dígìrà lé àbí nínú dára bá o. Ìgbà tó tó mà yí pé àpọ̀lọ́hún ni. Àní masani ẹ̀dọ̀. Nígbà tó tó pè wá. Ìsìnàdà rọ́bà o, àní masani ẹ̀dọ̀. Nígbà tó tó kọ́ ọlọ́wọ́ bá rẹ̀ pé ọlọ́run ìnira kàn mí. Àní masani ẹ̀dọ̀. Ọlọ́run ìnira kàn ọ́. Tó ṣe ọ́ tó yí wọn ni. Wọ́n ń darí àmúra ẹni. Mo ti máa gbọ́ mo ní kẹ́ni ọ kí ló dé tó ń wò mí bẹ́ẹ̀ ni pé ò ní kẹ́tọ́ kẹ́yìn lọ́dọ̀. Wọ́n ń darí àmúra ẹni náà fásitì àjàmúnà. Ọlọ́run abájá sí fàjábùnà dáhùn adá lóyún. Ọ̀kàṣẹ́bùnà mẹ́bí yìí mi dòrè. Máàbí yìí mi dúró yìí tí ń bẹ pẹ̀lú ẹ̀ nù nira kàṣá fún náà gbé kú fún. Wà á dẹ́yìn wàhálà wò pàmísílà wò wà ó rahmata mi. Àwọn akó ìkẹ́ wa kó tí àtàwọn ará ilé rẹ̀ á ní ẹ máa bẹ nínú ìkẹ́. Wàdíkì ọ̀lẹ́ àbíbí. Ọlọ́run ní kó máa jẹ́ àti sáyé tẹ ẹ̀yà kúnu. Síkìrà ni. Ilé àbíjí. Wọ́n máa jẹ́ àti fún ọgbẹ́ tó máa ń fẹ́ kúnu. Ṣé àyè kúnu o? Àlà òun. Ẹ̀yẹ́dá fún un lọ́rọ̀. Èyí kúnu tí mo ti lọ́nu má kúnu. Lẹ́nu gbogbo ṣe tó bá wà tó ní pé kò tí ọlọ́run bí ọlọ́run. Tó o bá pè bẹ́ẹ̀ má pè ti ìkẹ́ bá wo. Ìkẹ́ náà ló fi ṣe kẹ̀kẹ́ yìí rere. Wọ́n ní owó ní kẹ̀kẹ́ yìí rere. Ìkẹ́ ọlọ́run. Wọ́n bá fún ọdẹ kọ́ náà rí báwọn Òṣùmánù sí náà. Má ní dúkìá rẹ láti fi ba ilẹ̀ jẹ́. Má ní. Na má sì jẹ́ kẹ́rù owó máa bọ̀ ọ́ mọ́ bẹ́ẹ̀ pé tó o bá náà tí ò ní tán bẹ́ẹ̀ kò lè tán tó rọ̀ mọ́ kó fi dé bẹ́ẹ̀. Ẹ̀rù bíbà náà ní sọ̀yà ló lò sí. Ó gbogbo ẹni tí bá bẹ́ẹ̀ kú láyé àwọn ni wọ́n kú. Gbogbo ẹni tó bá ń kí kó máa bọ̀ ìkọ́ sàfihàn pé kàtá ni ní ìlójútì rárá. Ó ti sáyìn. Àbójọ òun ní kú. Nàìmọ́tẹ́lẹ̀ ní Nábìrù Nàmí. Wọ́n sì pàdé ẹ̀ wàlá wọ́n pàdé ẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn. Ẹni afọlọ́hún bí Zahid náà Usmanu ṣe náà àwọn èèyàn nu alárìsìkì ní Usmanu tárìsìkì ní Abu Aya. Yuqimuna salata liwàdìmánà. Akírun ni anáwó ni. Méjèèjì ni Rasaki náà ní sìkú. Akírun ni Usmanu anáwó ni Usmanu. Àmọ́ wà nínú Rasaki náà yóò fi kú náà tí ń jẹ́ àkẹ́rẹ́ wọ́n ti yàn sọ́dọ̀ àyí. Nítorí àyí ló bínú lọ fi rẹ̀ sí wọ́fà. Torí pé báwo ló bá lọ́dà nábì ó sì kó gbòǹkà tálẹ̀ kan náà.
àní ní Bàbá ló dòdòrí ìbílẹ̀ ojú. gbogbo dáadáa káàdìrà ẹlẹ́yìn náà ti ní Yusalluna kama nusalli. wọ́n kún kírun wá náà ṣe ń kírun. Wa yasumuna kama nasum. wọ́n gbá ẹ̀ bá ṣe ń gbá rẹ̀. Wa yatasaddaquna bi fuduli amwalihim. àdílé tó wá yọ̀ ọ́n lójú èyí tó tún wá lóore jù ní owó tí wọ́n ní dúkìá wọn náà tó wá ń ṣe sàárà òun náà bá bínú. ó wà lọ fi rẹ̀ sí wọ́fà owó tó wá níbẹ̀ wá pín sí mẹ́ta anyakan lọ́sàn anyakan lálẹ́ anyakan ní sáfà ọkùnrin sí mẹ́rin ọba anyakan láàárọ̀ lọ́sàn anyakan lóru àwọn anyakan táwọn èèyàn máa anyakan táwọn èèyàn ọlọ́wọ́n tún náà fi ẹ̀fà lẹ́bi àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí tọ́ba náà fẹ́ jẹ́ múmìnì Alladhina yunfiquna amwalahum. tọ́ba fẹ́ jẹ́ múmìnì ó nígbàgbọ́ tọ́ba fẹ́ jẹ́ múmìnì ọmọ sírun tọ́ba fẹ́ jẹ́ múmìnì ọmọ náwó ọlọ́run ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí o. Ulaika ala hudan min rabbihim wa ulaika humul muflihun. Ulaika ala hudan min rabbihim. àwọn tí wọ́n wà lórí ọ̀nà àmọ́ nípa ní ta ló wà lórí ọ̀nà àmọ́ ta lẹ́ni ire ta lẹ́ni ọlọ́run àwọn nù. ní mẹ́rẹ̀ẹ̀rin yìí tí ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yóò bá ti pé láàrin èèyàn tẹ́ wọn bó ti ta pé àwa náà ń bẹ́ bẹ́ ò sí mbẹ́ ó ń gbé ààrẹ síbi tó ò sí mbẹ́ ọ bẹ̀rù ọlọ́run ó nígbàgbọ́ ọ máa kírun ó sì máa náwó ọlọ́run àwọn wọ̀nyí òun láì kà láwùjọ àmọ̀ bíi àwọn wà nílò náà wọ́n wọ́n láì ká ọmọ ìmọ̀ fún ẹ̀hún ọlọ́run náà wọ́n tún wọ́n jèrè ọlọ́run mọ́sá fi wá sínú ẹni tó jèrè ọlọ́run máa ń bẹ̀rẹ̀ tí ó jèrè láyàtọ̀ lẹ́yìn àtọ̀run àsìkò táwa yìí àsìkò táwa yìí àsìkò àdúrà ni àsìkò àdúrà ni àwọn àṣàdúrà. àwọn àṣì àdúrà. Astaghfirullah Allah 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 Astaghfirullah Allah. Amin. الصلاة والسلام عليك يا رسول الله. 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 عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا رسول 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 الله صلى الله عليه وسلم.
والملائكة وملكون لا إله إلا هو العزيز الحكيم. لا إله إلا الله 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 لا إله إلا الله. Ania. Ania. Kálukú wa dà ní à. Ọba wílé ọ̀sẹ̀ ní pọ̀tọ́ yọ̀dọ̀ orúkì ìlànà. Bàdé lè ní sórí kí làwọn wà ní amádàkùn tí wọ́n lọ́wọ́ sí. Lẹ́sà ìlú
fún gbogbo ẹni tó bá máa béèrè. ولا ترودن عائبا وترد من بابك يا الله يا رب. aláwo má dáa padà lẹ́nu ọ̀nà rẹ ló fún láàánú sáǹfẹ́ wọ́n lá pé tó bá wọn kó àṣẹ olùfin ní fún wa dáadáa wọ́n láti fún ọ tẹ́lẹ̀ kó tó dá wa. ìkẹ́rẹ́ ọlọ́run ló fi dá wa nígbà tá àti ìmọ̀ tó yàtọ̀ sósì níjọ́ tá àti ìmọ̀ tí ń jẹ́ halal dípò tá a máa pé kíní kan náà ń pè ní haramu ìkẹ́rẹ́ ọlọ́run ló ní a máa lò fáá tá a dáná pé nǹkan jẹ́ haramu a máa pé nǹkan jẹ́ halali lọ́la haramu kò ní sí halali lọ́la halali kò ní sí haramu àti halali ní jẹ́ haramu àti haramu ní jẹ́ halali wọ́lọ́wọ́ bá ọkàn mi fọ́sílẹ̀ sí nítorí kò fi sọ lánàá ni ọlọ́mọ sùn ká sára ọlọ́mọ èdè wa mọ́lẹ̀ ọlọ́mọ tú wa nínú sòrò ọlọ́run gbogbo tí ń jẹ́ ìdìbò tó di oníkàlùkù ọlọ́run mọ́sàdá wa ń bẹ̀ ọ́. gbogbo ọ̀nà tí ara ń gbà tí fi ní ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọmọ kọ̀ wá sí ẹni tí a lè rojọ́ wa fún ọlọ́run lẹ́yìn ọlọ́run ọ̀bọ̀ kan ṣoṣo táwọn tànáró fún ọlọ́run bala kígbe sí fún báyìí mọ́sà wọlé àwọn àgbàlagbà àwọn ẹni ọlọ́run abẹ́ nírí mọ́sà wọlé àwọn dáadáa àwọn mọ̀nyán lọ́dọ̀dọ̀ ọlọ́run wọlé àwọn tí wọ́n yé fi dákun sí fún ọlọ́run kó tó ṣe ní tí wọ́n fẹ́ fún wọn. àsùnkún wa bọ̀ lédi tí ń bẹ nìkọ̀ọ̀kan ọ̀wá sẹ́ni tó lè ṣe é bá ṣe wọ ọlọ́run ọba kọtọ ilé òsì kò sẹ́ni tí ó ṣe ọba sì wá ṣe fún àkùsẹ́ni tí ó kú èrè rẹ̀ fún ọlọ́run bá ṣe ṣe ọlọ́run wá ṣe fún wa lọ́nà tí ó tẹ́ wa lọ́rùn. bisimilayi rahmani rahim alahumma inni as'aluka bi izzati allati la turam. pẹ̀lú iyì rẹ tí ò ní tán láéláé ọlọ́run. wa bil mulki allati la yudamu. pẹ̀lú ọlá rẹ tí ìtàgbà kàtí ọmọ lọ láéláé ọlọ́run. wa bil hayni allati la tanamu. ojú ní sùn ojú tìrẹ ọlọ́run ní sùn gbà kan. wa bin nuri allati la yutifa. ọlọ́run ojú ẹni ọba tara ikú gbà kan náà ní ìmọ̀lẹ̀ tí ò ní kú láéláé ọlọ́run. wa bil wajhi allati la yubalu. olúwa wájú rí ò ní kú láéláé. wa bil hayati allati la yamutu. wọ́n lọ bá yẹ ọ́ ń bẹ láéláé ó tún máa bẹ lọ láéláé wa bil ọlọ́run. mu'minati allati la yufna. dúdú rẹ ni ó wà gbẹ̀ngbẹ̀ng kò ní tàgbà kan ọlọ́run. wa bis samadiyati allati la tuqhar. àti ronú kan ìwọ ọlọ́run ọba kò sẹ́ni ó jí láyé tí ò ní ronú kan pé ọlọ́run ò wọ́n lọ́ba ni. wa bi rububiyyati allati la tastafdir. wọ́n lágbára jẹ́wọ̀ nìkan tó gbé fẹ́ nìkan àbú ọlọ́run fúnra rẹ̀. àǹtẹ̀dẹ̀ alánà umurana yusra. olúwa ò mọ́sá sọ̀rọ̀ wa dídẹ kù. àǹtẹ̀dẹ̀ alánà umurana yusra. gbogbo tí ń lọ wá lára ọlọ́run mọ́sá bá wa fi rọrùn sí i. gbogbo ọ̀nà àbúyọ wa ọlọ́run mọ́sá là á. àtàlánà ojú gẹ́rákẹ́. olúwa ọmọ kí bá a ti lóye àrùn kan ẹlòmíì. yá àràmàrà ìmí. àrùn kan ẹlòmíì. àwa àìfò mi káká náà tí a sì lò yìí fa ní lábẹ́ ẹ̀kún mẹ́ńkà tọ́fì yòsàdà tí máa kún tó àrífò mú sílímì wà ìmá bó o ṣe ṣe pẹ̀lú àwọn tàná. mẹ́ńkà tàkà bá ní dáadáa mo tún ra kan fún wọ́n tẹ̀lé ìṣòro sí ìlú. irú mi. mo dúpẹ́ tó ti ṣe kọjá. wàsífàdì fọlẹ́gà èyí tí mo tún béèrè o tún ní hàn mí kó o ti ṣe. kọ́tà tù mú rí. má jẹ́ o tún gbọ́n dàrú mọ́. kọ́tà tù mú rí. sísáwí wà fínà sàbí. àìmọye ìgbà láti wàdà àmàbẹ́ni àtẹ̀bùrìtì wà ní síyáni. wàrí bí wà náà fílà sí. wàkàmù àtàtù hawa náfùsì wà sí kọ́ọ̀lì. bẹ́ẹ̀ sì nábìlà wọ̀. làmú hadiri ní ayati máa ò sí òbí. kọ́díjà rà ní amadi fíyà wàgà wáni. yá máa yẹ ọ̀zù. بالعزم مثلته ولا إلى الله في العفو والغفران
ولا تغرنك دنيا بسارتها فيا ندامة أن يقترب الإنفاق مولاي يا خير ما يرجى للناس أنت العليم بأسرار وعلان توسلت بالمختار الطاهر المجتبى من الأديان محمد خير خلق الله وزن خلقه في وسر وإسلام مني عليه السلام طيب أثر ما كان نذره في أوراق الأفنان ومن تبسم في روض من أشعارها وآزرها الظبا أقسام سمع الدعاء أني أبي بكر وأني سمع الدعاء أني أبي بكر وأني أبي بمعنى وأني عليه من بعد زمانا وأني عليه رضا من بعد زمانا وأني عليه رضا من بعد زمانا حسبي المؤمن حسبي المؤمن وحسبي الواكي asibiri kọdimu Allahu asibiri báyìí tó lè tóbi jù lọ Ọlọ́run ọba náà lọ. subhanahu yafisu mímọ́ lọ Ọlọ́run. mayuwada wàlẹ́sà lílẹ̀ abudisi wàhù wàdáwù. bí wọ́n bá gbé sójú ọ̀rọ̀ Ọlọ́run yìí sọnù. bí intasaritu iná ní ìmọ̀dúnrún wàlẹ́kífò wọlé àfi ìlú màsùkúrú. Nasiru ya Nasiru ya Nadhiru fakiyari haduwi innaka al-qadim arai anna innaka al-murid wala yakunu ghayru ma turidu arahabli kayfa takabru muridu wa kayfa tansiru lahu ma sa yuridu litankimu min al-aduwi rohina wa usu innahu yada dunya la tudqam min asalihi la yada fakodi bada wa adaman inada abuhu nakala wa mutirana alayhi matrasui wa muhuma ladayhi walitutini suwali wasidinaira walitakisini madali usidinaira nima lijadilu malija wazanad inna banana maradi dautu samadi asa ara unturu qoriba yafifi kulu lida wal habdu asama kifi matinu ya matinu bikasu tajaritu aisuma akunu amin matinu ya matinu bikasu tajaritu aisuma akunu matinu ya matinu bikasu tajaritu aisuma akunu bikasu tajaritu aisuma akunu bikasu tajaritu aisuma akunu. Àdìsí abudi ìdìrọ́dọ̀ ifá lábíyẹ́kìrí iṣẹ́ òǹwàlá àfífá láìlímà láàmàlà wàlá jáán wàlá àwọ̀lá quwwata li habdi wàlá wàkìlú ya wàkìlú àtàlẹ́sì tẹ̀símáwò má àkúrú. Àtàlẹ́sì tẹ̀símáwò má àkúrú. Wàkìlú ya wàkìlú àtàlẹ́sì tẹ̀símáwò má àkúrú. Àtàlẹ́sì tẹ̀símáwò má àkúrú. Àtàlẹ́sì tẹ̀símáwò má àkúrú. Àtàlẹ́sì tẹ̀símáwò má àkúrú. Latifu sọlina alalimuta. Ya Rabbi ya Hayy ya Hulila. Amin. Ya Rabbi ya Qayyum ya Hulila. Ya Rabbi ya Sabdalali wal Kamil. Allahumma anna min al-awliyaika alladhina la khawfun alayhim wa la yahzanun. Anta allaqtana majana. فسرتنا مدانا اللهم ارزقك فقاء في ديننا
سيادة في علمنا كفاية في رزقنا سيادة في بدننا توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت جاوزنا على صراط ونجاة الشعب يا آلك الموت يا آلك الموت يا آلك الموت يا سامي يا صوت اللهم اجعلنا معبوها في كل المؤمنين بلغنا إلى مئة وإحسان من غير صدق ومرض وسدة وفقوة يا أرحم الراحمين اللهم علينا حق أقى ولا على اتباع وارزقنا الباطل لا حي ولا حي ولا مثل حي كما يا لقد سبقت كلماتنا لعبادنا